àtẹ́lẹwọ́ tún ló dé o bí o bá lè kọ̀wé lédè Yorùbá pẹ̀lú àmì tó jíire lórí ewì ìtàn ọlọ́rọ̀ gere ìtàn ọlọ́rọ̀ oníṣe tàbí ayọ̀ ògbìfọ̀ mú gègé àtìwé rẹ kí o darapọ̀ wá níbi ìdíje ìkọ̀wé àtẹ́lẹwọ́ ti ọdún 2024 ìdíje yìí yóò wá sí òpin ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2024 ènìyàn mẹ́rin tí ó bá gbogbo orókè ni yóò jẹ ẹ̀bùn àpapọ̀ owó 500,000 naira. àtẹ́lẹwọ́ ti dòde ẹ̀wọ̀n àgbọ̀nà àtẹ́lẹwọ́ ti dòde ẹ̀wọ̀n àgbọ̀nà ìdíje ẹlẹ́ẹ̀kẹrin abẹ́yẹ̀ òrìgbọ́ ìdíje ẹlẹ́ẹ̀kẹrin abẹ́yẹ̀ òrìgbọ́ tálẹ́lẹ́kọ́ ló bá gan o kò bọ́ síbi tálẹ́lẹ́kọ́ ló bá gan o kò bọ́ síbi kúrọ̀kọ̀ ìdíje fún wa o àfẹ́ríṣẹ́ kúrọ̀kọ̀ ìdíje fún wa o àfẹ́ríṣẹ́ ìwọ ọmọ Yorùbá dà o irú gègé aláàmúre o bó ṣe rí ilẹ̀ fẹ́ kọ́ o ayọ̀ ògbìfọ́ ń bẹ o ìtàn eré oníṣe o ìtàn náà rere o bí o bá kọ́tọ̀ tàbí bí o bá tó ìrìnà gbéṣẹ́ wá bí o bá túmọ̀ tàbí oníṣe ìrìnà jẹ́ kárí lọ́jọ́ Yorùbá mo fẹ́ kọ̀wé ewì ló fẹ́ kọ́ kódà kó jẹ́ eré òòlù ṣe àtẹ́lẹwọ́ ń pè ní òkè máa bọ̀ wá káfí jágbága. ẹ tẹ àtẹ́lẹwọ́.org fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí kí ẹ pe nọ́mbà yìí 07061282516 lẹ́ẹ̀kan sí 07061282516 àtẹ́lẹwọ́ ń pè yín o kí ẹ máa kọ̀wé bọ̀ wá.